wà ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀dógún Ọlọ́run jẹ́ kí a gé pẹ́ àbáyé gé nígbà tẹ́ bá pé 100 àbáyé gé tẹ́ bá pé 50 àti síwájú gbogbo nǹkan tọ́lọ̀ máa ti síwájú wà ní àlàáfíà oríire pẹ̀lú àṣẹ àti okun láti fi máa jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá. Ṣé ọ̀bẹ ẹ ti mọ̀ bẹ́ Àyìnbá mojí sọ́lá mo kí yín ẹ ti ń gé kìíní pẹ̀lú wọn ọ̀nà jí ṣùgbọ́n nígbà tó tó àsìkò Ọlọ́run wá ní kẹ́ ẹ máa gbé ní gbangba àgbáláyé ẹ̀yin náà ó tẹ̀lé pé ayẹyẹ ọjọ́ bíi kí kẹ́ ẹ ṣe bẹ̀yìn òtẹ́ẹ̀lì lẹ́nu àwọn náà wá wálé àwa bá wọn lé fún Àyìnbá kọ́ wọ́n lẹ wà ní òtẹ́ẹ̀lì ẹ̀tọ́ ṣe last birthday yìí á ṣe pẹ́ o tó ó dùn wá bàbá wa tó yẹ kí wọ́n ṣe kínní àwọn náà ni Aláàfin ìkẹrìnlélógójì Ṣàngó Ọba Lámídì Ọláyíwọlá Àtàndá Adéyẹmí kẹta ọ̀nà máa jẹlẹ̀ fún wọn a lè ṣe bí tí wọn ṣùgbọ́n á gbìyànjú Ọlọ́run wá fi àwọn ohun tó máa ń lò yẹ kó fi sí lẹ́nu Aláàfin wọ́n ṣẹ́jú náà fún pé pẹ̀lẹ́pẹ̀lẹ́ lọ́wọ́ rẹ̀ èégé tó pàṣẹ kan ké ní orúkọ Olódùmarè àápa méní lórí 52 ení 20 ogójì 50 lẹ́kan 50 ó lé méjì ẹ ṣeun Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Ààrẹ Ọ̀nà Kakanfò. Happy birthday. Happy birthday. Now put it on celebration. 1, 2, go. 1, 2, go. 1, Àwọn kọ́mítúà wọ́n fẹ́ ya fọ́tò pẹ̀lú Ifá lábẹ́ ààrẹ wọn kọ́mẹ́. A ní nítorí tani Yínká Aróyèwò kọ́mítúà. Torí Ifá Gani ọ̀sẹ̀ Abiodun ìkì àgbà. Ìyá wa Sàláwà Àbẹ̀rẹ̀ ẹ̀ka àbọ̀. Ọkọ̀ ìmọ̀ ẹ̀mọ́jú sọ́lá. The 15th Ààrẹ Ọ̀nà Kakanfò.
Ibà Gani, Abiodun Ige, Àgbà, Ààrẹ Ọ̀nà Kakanfo of Yoruba land. National coordinator, OPC, Nigerian activists, active politician, national council, yeah. Locally Sàlọ́wọ́ fi àmì ẹ̀yẹ́ ọmọ bàbá kọ́mọdà ọlọ́jọ́ mi. Oṣù bẹ́ẹ̀ láti sàlọ́wọ́ mi ọ̀sẹ̀. Bẹ́ẹ̀ ni Gani ọ̀dà. Sàlọ́wọ́ mi ọ̀sẹ̀. Adájọ́ mi ti wá ọ̀sẹ̀. Ọmọ dáadáa, àwọn àmìyàn ìwọ lórí rẹ̀. Ṣàláwà àmìyàn rẹ̀ ní o, ó kú oríire ọjọ́ ìbí. Ṣàláwà àmìyàn rẹ̀ ní o.